أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní inú ẹ̀sìn Islam, àdúrà wa gbà. Coronavirus tó ń jà lọ́tún tó ń jà lósì yìí, Ọlọ́run níjó yálé ẹnì kọ̀ọ̀kan wa, ọlá títóbi Ọlọ́run, ọlá Ànábì Muhammad, ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n ní ká rán wa létí lọ́sàn yìí nípa ọ̀rọ̀ ẹ̀gẹ́tì, bí ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ káwọn èèyàn máa gbé ọ̀rọ̀ kiri, àbí bí òfófó, àbí bíbí kéta, namim, òfófó, yá. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa ẹ̀ nínú wọn bá ṣókí, àdẹ̀ nígbà time. Ọ̀rọ̀ sísọ, gbogbo nǹkan tá bá fẹ́ máa sọ, àwa tá jọmọ mùsùlùmí àtàwa tá ń bẹ nílùú South Africa níbí, ẹ jẹ́ ká máa jẹ́ kó jẹ́ nǹkan tó clear sí wa. Àwọn àgbàlagbà yẹ kó yé wa pé leizal habaru kalma ayanat, ìròyìn kò tó àmójúbà, torí pé ẹ̀sìn wa kárí nǹkan tó pọ̀. Àwọn ọ̀rọ̀ míì wà tó yẹ pé tá a bá sọ àti dẹ́ṣẹ̀ àdẹ̀mọ̀, torí bóyá ọ̀rọ̀ yẹn kò ṣojú wa, wọ́n lélẹ̀ mọ́kò, yes, ìyà sàárè ló fi ń ṣeré yẹn o. Ọ̀rọ̀ tó mọ̀ bó ṣe wá tó mọ̀ tó kàn jump sínú ẹ̀ tó kàn ń gbé kiri, wọ́n lélẹ̀ mọ́kò ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá, àbí ìyà sàárè, ìyà ọjọ́ àlùkìyámà ni. Torí Al-Qur'an jẹ́ kó yé wa nípa ká máa gbé tó gbé kiri. Tó bá tẹ̀ jọ́ ọ̀rọ̀ tó fẹ́ dá sí, Al-Qur'an jẹ́ kó yẹ pé fásitì àlọ́ àlà zikiri in kuntum la ta'lamun. Nǹkan tó bá ní mímọ̀ nípa ẹ̀, tó àwọn tó ní mímọ̀ nípa ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn. Àbọ̀rọ̀ kan dàrú mọ́ ẹ lọ́wọ́, àbọ̀rọ̀ kan dàrú mọ́ ẹ lójú, béèrè lọ́wọ́ wọn pé wá ẹni tó ní mímọ̀ nípa ọ̀rọ̀ yẹn lọ, mo gbọ́ báyìí, á dẹ̀ ṣàlàyé fún ẹ. Àmọ́ ká máa gbé eléyìí nǹkan tẹ́ni yìí sọ, nǹkan tẹ́ni yóò sọ, tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí, ká máa gbé tó gbé kiri, ìyanu sàárè ló fi ń ṣeré yẹn, tó dẹ̀ tí mọ́jọ́ tó máa lò ń bẹ̀. Al-Qur'ani wá sọ̀rọ̀ kan bá dẹ̀ ista'azati wal basmala, torí Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ọba ni, ó fi ránṣẹ́ síta ni, ó fi ránṣẹ́ sí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammadu. Al-Qur'ani wala takfu ma laysa laka bil ilmu, wala takfu ma laysa laka bil ilmu, torí pé kí ni iná samuha wal basara wal fuhada kullu ulaika kana ni mas'ulan. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Al-Qur'ani wala takfu ma laysa laka bil ilmu, ọ̀rọ̀ tó bá ní mímọ̀ nípa ẹ̀ má ṣe sọ. La takfu ma laysa laka bil ilmu, ọ̀rọ̀ tó bá gbé wá bá ẹ tó jẹ́ pé o mọ̀ pìnlẹ̀ ọ̀rọ̀ náà, wọ́n kàn wá gbé wá bá ẹ ni, má dá sí o. La takfu ma laysa laka bil ilmu, gbogbo nǹkan tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ pé ojú ẹ̀ dá sí, ó ṣojú ẹ, orókòdóoru ọ̀rọ̀ náà kó tó lè dá sí. Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. La takfu ma laysa laka bil ilmu, torí pé kí ni iná samuha, Ọlọ́run ní ọ̀rọ̀ tó bá ní mímọ̀ nípa ẹ̀ má ṣe sọ. Iná samuha, torí pé etí ìgbọ́ràn ẹ, wal basara, àtọ́jú tó fi ríran, wal fuhada kullu ulaika kana anhu mas'ulan, etí tó fi ń gbọ́ràn, àtọ́jú tó fi ń wòran, àti ọwọ́ ẹ àti ọkàn ẹ tó fi ń rò, bóyá méjì ni wọ́n sọ fún ẹ, ó fi mẹ́ta kún, bóyá ọ̀kan ni wọ́n sọ, ó fi méjì kún. Ọlọ́run wá ní la takfu ma laysa laka bil ilmu, má ṣe sọ̀rọ̀ nípa nǹkan tó bá ní mímọ̀ nípa ẹ̀, torí pé iná samuha, etí tó fi gbọ́, wal basara, àtọ́jú ẹ, wal fuhada, àtọwọ́ ẹ àtàwọn ọkàn ẹ, kullu ulaika kana anhu mas'ulan. Ọlọ́run ní gbogbo àwọn nǹkan tá kà sílẹ̀ lábí wọn, á béèrè lọ́wọ́ etí ẹ, etí tó fi gbọ́ bọ́kúgbọ́ yẹn, á béèrè, ojú ẹ náà á béèrè lọ́wọ́ ẹ, á béèrè lọ́wọ́ ọwọ́ ẹ, á béèrè lọ́wọ́ ọkàn ẹ, á béèrè lọ́wọ́ gbogbo pàtì ẹ. Ayé Al-Qur'ani ni, ayé Al-Qur'ani tí wọ́n ń tú Al-Qur'ani. Wá rántí Suratu Yasin tọ́lọ̀ sọ fún ẹ pé al-yawma, ọjọ́ ni, al-yawma, ọjọ́ náà, ọjọ́ wo lọ́jọ́ náà, yawmal qiyamah, ọjọ́ náà ró. نأتم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم
bima kanu yaksibuna. Al-Qur'ani náà ló tún sọ yẹn, Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ pé kí ni ọjọ́ tá ń sọ yìí náà tí máa la fún wáyìn a máa rán ẹnu ẹ pa a níjẹ́kẹ́nu sọ̀rọ̀ wàtúkà límúnà àìjíhìn a máa ní pé kọ́wọ́ ẹ máa sọ̀rọ̀ wọ́n tẹ̀sẹ̀ adò àríjúlò ohun bí máa kanú yẹ kì sí bó bọ́wọ́ ẹ bá ṣe ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ a máa jẹ́rìí sí. Ẹ má yẹ ká máa sọ nǹkan tó ju wa ò bá tó ìyà ńlá ni tó léwu púpọ̀. Ẹ dákun tó rọ lọ́hùn ó léwu púpọ̀. It's better kó béèrè fásitì àlọ́ zikri in kuntum la ta'lamun. Béèrè nípa ẹ̀ tó bá fẹ́ mọ̀ nípa nǹkan béèrè pẹ́ nìyẹn kó béèrè. Má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, má ṣòfófó lẹ́yìn, má ṣe kéta lẹ́yìn, má ṣe kéèrò lẹ́yìn, má ṣe késan lẹ́yìn, má bà tọmọ ẹnìkejì jẹ́ lẹ́yìn. Torí pé nǹkan tó ń ṣe yìí apáti pé wàá jìyà ẹ̀ nínú sàárè ó tún bà ọ̀la ẹ̀ jẹ́. Kí ló ń jẹ́ ọ̀la ẹ̀? Àwọn ọmọ ẹ̀, àrọ́mọdọ́mọ ẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Massalamu wa ila al-liqa'i.